oúnjẹ àlìjẹ̀nú tí wọ́n máa ń jẹ púpọ̀ jù tí wọ́n kúnnù jíjẹ rẹ̀ náà léwu. ọ̀pá adébí ní ẹ̀ṣọ́ra ìyá gbogbo ìfìgáàsà ìbẹ̀rẹ̀ àzìmì ẹ̀ṣọ́ra pẹ̀lú kẹ́ ẹ máa fẹ́ ṣe gbòòrò yìí. ó dákìtà ọwọ́ àgbọ̀nsẹ̀ lọ yàgbẹ́ tán bó ṣe yàgbẹ́ nọ́mbà àtàkàlẹ̀ lọ́wọ́ àwò ìgbé tó lè fi nù ní ipò ohun ewu orílẹ̀-èdè kò fi nù. máa pé ewu yẹn ti bẹ yọ máa dá ọ lójú wípé bíbẹ tẹ ewu yẹn kàn wulẹ̀ gbẹ lójú tiẹ̀ ló ti bẹ àtìkẹ́nu tó ń wá ẹjọ́ ọ̀jẹ̀ káàkiri àròjẹ̀ tiẹ̀. Nígbà wá fà á, àtẹ́kìní ẹ má fi àwọn jíjẹ ewu òní nítorí pé oúnjẹ àwọn ọmọ ẹ̀yà yá ìbẹ̀rù. Nínú oúnjẹ àwọn ìbẹ̀rù òun lè mú jíjẹ lọ́wọ́ bẹ́ẹ̀. Torí náà, gbogbo kálukú wa ìkìlọ̀ kan lélẹ́yìn náà fún wa. Àǹfààní kan ní lára bá ń gbọ́ tafsiri. A máa mọ̀ yí pé àwọn àlìjẹ̀nú oúnjẹ àlìjẹ̀nú àti bí àlìjẹ̀nú ń gbé ká máa mọ̀ yí pé gbogbo wa náà jọ ń bẹ pẹ̀lú ara wa ni. Oúnjẹ àwọn àlìjẹ̀nú àti àlìjẹ̀nú ń gbé káwọn ọmọ ọkọ náà ń bẹ pẹ̀lú ara wa ni. Kódà yàtọ̀ sí yun Ọlọ́run tó dá àwọn nǹkan náà mọ́ wa àlìjẹ̀nú làwọn náà. Ọlọ́run tó dá àwọn nǹkan náà mọ́ wa àlìjẹ̀nú làwọn náà. À ń jọ ń bẹ pẹ̀lú ara wa ni. Ọba àdìmọ̀ ọmọ òun wá mọ́ra wọn ni. Ọlọ́run tó ọmọ òun wá mọ́ra wọn ni. Lọ́pàá tó dá sí pé Ànábì Muhammad Ànábì sọ nínú ẹ̀gbọ́n ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹjọ́ oyè yìí ẹ̀yọ́ ọlọ́nìyàn máa ní kòmí àhàdí ilá ayẹ̀kúnlẹ̀ máa wúkọ nínú ohun ilẹ̀ ìdè. قالوا وإياك يا رسول الله قال وإياي إلا أن الله عانني عليه فأسلم فلا يأمرني إلا بخير. Ànábì ní kò sẹ́yìn kan nínú yín níjọba ilẹ̀ ilá ayẹkùnrin máa ń kọ́ ní ohun ẹ̀dì àfi kó ní alábàárìn nínú àìjẹ̀nú. Ó ní àdúgbò ní alábàárìn nínú àìjẹ̀nú. Àwọn sáájú ọ̀wá dákẹ́ wọ́n ní kọ́ lúwọ́ ìyá káyà Rasulullah àti wọ́n náà mọ̀ọ́mọ̀ ó ní bẹ́ẹ̀ ni wọ́n ti yá yà kìí náà. Ọ̀yọ́ nílẹ̀ ilá ẹ̀lá àárín ní àlẹ́yìn àǹfààní lẹ́yìn Muhammad kàrí ní pé dákẹ́jú Ọlọ́run rẹ̀ ní lọ́wọ́ lórí àìjẹ̀mú ti dèrí. Mo ní kápá lórí ẹ̀ wàláyà mú ní ilà ìrìn kò ní pamílàṣẹ kí n ṣàìdá. Ẹ̀fọ́ àṣìlámà àkọ́kọ́ ní pé fọ́ àṣìlámà àìjẹ̀mú yẹn Ọlọ́run rẹ̀ ní lọ́wọ́ lórí ẹ̀ mo ní kápá lórí ẹ̀ lára mo ní kápá lórí ẹ̀ ló ń gbàgbà fọ́lọ̀ ọmọ ìsìlá. Fàláyà mú ní ilà ìrìn kò ní pamílàṣẹ àbú ní ṣíṣe àfihàn. Èyí ni ọmọ ẹjọ́ máa hàn sí wa pé oríṣiríṣi àjẹ̀mú lọ́dọ̀ gbogbo wa. Èyí ọmọ hàn sí gbogbo wa pé oríṣiríṣi àwọn àjẹ̀mú lọ́dọ̀ gbogbo wa. Fún àṣìlámà fàdáyà múni ìlànà lẹ́yìn ló fi hàn wáyé pé kèfèrí ń bẹ nínú àjẹ̀mú tó ń dá lórí. Kèfèrí ń bẹ nínú àjẹ̀mú tó ń dá lórí. Mùsùlùmí sì ń bẹ nínú àjẹ̀mú tó ń dá lọ wa. Mùsùlùmí sì ń bẹ nínú àjẹ̀mú tó ń dá lọ wa. Pẹ̀lú bọ́lá wọn á dá mùsùlùmí lọ́dá kèfèrí nínú àwọn èèyàn. Bẹ́ẹ̀ náà ló ṣe dá kèfèrí lọ́dá mùsùlùmí nínú àwọn àjẹ̀mú. Bọ́lá ṣe dá mùsùlùmí lọ́dá kèfèrí nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Bẹ́ẹ̀ náà lọ́wọ́ wọn tún dá kèfèrí lọ́dá mùsùlùmí nínú àwọn àjẹ̀mú. Pẹ̀lú bó ṣe wá rí àlìjẹ̀nú ń bẹ ṣáájú wa. Àlìjẹ̀nú ń bẹ ṣáájú ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Màláíkà ń bẹ síwájú káwé èèyàn tó dé. Màláíkà ń bẹ ṣáájú ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Sáwọn ọmọ ìgbà àti mẹ́ta níwájú ọlọ́pàá wọn. Àti mẹ́ta níwájú ọlọ́pàá wọn. Nígbà wọn bẹ méjì, àlìjẹ̀nú àti màláíkà nígbà tẹ́ tó ń bẹ. Ènìyàn
ọ̀rọ̀ tọ́lọ́run sọ padà wá ṣe lọ́padà wá di tọ́lọ́run sọ kí lọ́rọ̀ tọ́lọ́run sọ ọ̀rọ̀ tọ́lọ́run sọ pé ìdíjà ìlú fèrè á ní ìkàlí ìbàdàn mo fẹ́ fi àrólé kan rólẹ̀ sórí ilẹ̀ mo fẹ́ dá ilẹ̀ kan tí ọmọ sojú èmi ọlọ́run lórí ilẹ̀ mo fẹ́ dá ìrìjú kan tí ọmọ wà tó dé pé bẹ́ẹ̀ tó bá ń bẹ òun ni yóò jẹ́ òun ìfọ̀fẹ́ mi ọlọ́run lórí ilẹ̀. àwọn màláíkà wá fẹ́ kọjá páwọn ìlàwọ́ jẹlẹ̀ bẹ́ẹ̀ ni bẹ nínú àwọn àìjẹ́ nígbà pé kọjá páwọn ìlàwọ́ jẹlẹ̀ ká má gbàgbé àṣeyìtọ́n ìbílíìsì Azazil òun náà ní àìjẹ̀nú tọ́jú ọ̀gá láàrin àwọn màláíkà nínú kásìlọ́ àṣetánì òun náà ní ọ̀gá nínú àwọn àjẹ̀nú tó wà láàrin àwọn màláíkà nínú kásìlọ́ wọn wà. ó sì lọ́wọ́ títí ó ní orúkọ tí ń jẹ́ láàyè kọ̀ọ̀kan lórí ilẹ̀ ó sì lọ́wọ́ títí ó ní orúkọ tí ń jẹ́ lọ́dọ̀ gbogbo àwọn màláíkà gan wọ́n mọ̀ pé ó sì lọ́wọ́ ọkọ̀ àtọ́lẹ́ pé nígbà tí wọ́n lé gbogbo àwọn àjẹmí òkú tí wọ́n lé ọ̀rọ̀ mẹ́fẹ́ lé ọgbó òun ọlọ́run dá òun sàlẹ́sàlẹ́ pé wọ́n ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn tó bá ní wọ́n sàlẹ́sà orí ẹ̀sà yìí lọ́wọ́ bàbá já sí pé òun gan fún ẹ̀ wọ́n padà mọ́ wọ́n fẹ́ mọ́ lè dà mọ́ pé àjẹmú ni wọ́n fẹ́ mọ́ lè dà mọ́ pé àjẹmú ni nítorí wípé ní ó ti darapọ̀ mọ́ àwọn màláíkà gbogbo òṣèṣì bẹ́ẹ̀ bá màláíkà ní bẹ́ẹ̀ fún náà màláíkà ní mímọ̀ tọ́lọ̀ fún wọn òun náà ní mímọ̀ tọ́lọ̀ fún wọn màláíkà ní àǹfààní kọ́ńtà sí tọ́wá wù òun náà láǹfààní kó mọ́ ọ̀dà sí tọ́wá wù látàtàrà bẹ́ẹ̀ dọ́gbọ́n tó wá gbé jáde pé mo fẹ́ dá àwọn ilé kan sórí rẹ̀ ní òyìnbó ti bọ́ sọ́kàn àwọn màláíkà àwọn ti fi tí wọ́n hàn wípé ó ṣe tó jẹ́ lòmíì àṣetáàlì nìkan ní fi tiẹ̀ pamọ́ díẹ̀ torí ó tún wò pé kí òun bá pàdé bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ níjọ́ láṣetáàlì ti ní gbogbo èèwẹ̀ lábẹ́ fi tẹ́lifù máa nẹ́bí ádámà ló ti bẹ̀rẹ̀ sọ̀tá torí pé ìmọ̀ ọlọ́run ìdíráàkù ti ń bẹ fún ó ti lé bàbá kìíní tó fẹ́ ṣẹlẹ̀ lára dídá àlejò ádámù ó wá ń fa ọ̀fẹ́ kíkiri yẹn ṣeéṣe òun kíní láyé orí bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ ọba mi padà ṣe tó fẹ́ ṣe àárín àwọn màláíkà náà lọ́wọ́ àtọ́nà mi sọ pé mo fẹ́ dá àwọn oníṣòrí rẹ̀. àwọn ẹ̀kú ti jẹ́wọ́ tí wọ́n ibi wọ́n fẹ́ mú kò sí ní gbogbo àwọn màláíkà fẹ́ mú kò sí ní pé ẹ̀sùn wọn á lẹ̀ka láàrin ìmọ̀lá náà. ilá àlàmọ́kànlá ẹ̀lẹ́kà tẹ̀lé ayé ìwọ̀lá ní. Nígbà tó wá dájú pa àwọn màláíkà yìí pé ẹ sọ orúkọ gbogbo nínú ọlọ́wọ́ bá dá yìí. Gbogbo ta kójọ yìí ẹ dáàbò ẹ̀ fún wa, ẹ sì sọ wúlò ọ̀kan fún wa. Àwọn màláíkà, àwọn tètè padà kó níbi ìròyìn ọkàn wọn. Bọ́ọ̀lù sọ̀rọ̀ àyẹ̀ká wọ́n ní máa wọ ọlọ́wọ́ bá rẹ̀. Bọ́ọ̀lù sọ̀rọ̀ àyẹ̀ká láàrin mẹ́lẹ̀ náà. Nígbà wọ ọlọ́wọ́ bá kó níbi ìdọ̀tí
kankan tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ láàrin ìmọ̀ ìlànà àmì ìmọ̀ nípa kankan إلا ما علمتنا bá a bá tẹ̀ wá padà mọ àwọn kankan èyí tá à ń sí mọ̀ tẹ́lẹ̀ náà àwọn èyí tí wọ́n lọ́wọ́ bá fún wa nímọ̀ rẹ̀ láàmú èyí tó ọ̀bá kọ́ wa tó ọ̀fẹ́ ká máa lè mọ̀ إنك أنت العليم الحكيم ọmọ títí ọmọ gbogbo nǹkan pátápátá oko mọ̀kànlẹ̀ Al-Hakimu ọmọ ọ̀dọ̀gbọ́n tó pẹ́ ju àṣàwọn ayé lọ ọ̀dọ̀ ní ilmu ọ̀dọ̀ ní hikma ọ̀dọ̀ ní ilmu ọ̀dọ̀ ní hikma bẹ́ẹ̀ bá ní ilmu tó bá ní hikma tí ọ̀gá ní hikma fún kò lè rí ìmọ̀ yẹn lò ìmọ̀ yẹn ò lè yọ nígbà tó ọmọ yẹn ni wọ́n kódà ó lè má lè ṣe láǹfààní àmọ́ bí bá ti fún wọn lọ́wọ́ ọba olùmọ̀yọ́ bẹ́ẹ̀ sì ni ìwọ lọ́wọ́ ọba náà ní ọgbọ́n ju gbogbo àṣàrò ayé lọ lẹ́yìn rẹ̀ ọba ní wọ́n tẹ̀síwájú wọn sàlẹ̀ fún ẹ pé قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. ọba ìgbàlá wọn tẹ̀síwájú wọn sàlàyé wọn ẹgbẹ́ bọ́lá ya Adam أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. Ọlọ́run ọba àlejò ọlọ́run sọ pé lẹ́yìn tí gbogbo ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ náà ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá dájú ìbéèrè náà kọ Ànábì Ádámà. Ọlọ́run wá ní ìwọ Ádámà gbogbo ìwọ náà dá sọ̀rọ̀ sí mẹ́lẹ̀ yìí. Àfihàn bí a sì máa rí àárín ilẹ̀ àṣíà gbogbo nǹkan tá a kójọ yìí ọ̀yá máa sọ orúkọ ọ̀kọ̀ọ̀kan fún wọn. Òpò tí wọ́n kójọ lọ́ba ní pẹ́ẹ́nì Ádámà ọba ti pẹ́ owó ìkọ̀ọ̀kan orí náà rí bí ṣé wọ́n rí lẹ́yìn náà ló kọ ọ̀kọ̀ọ̀kan wọ́n sí lọ ọ̀kan rẹ̀ ní wọ́n rí pé ọwọ́ bẹ́ẹ̀ sí dápọ̀ gbogbo nǹkan kọ̀ọ̀kan yìí pé eléyìí igi eléyìí apẹni eléyìí a máa fi ìṣòro ní olólélé ara gìlà àti yọ orókùnlélé ara gìlà àti yọ eléyìí ìgbàkọ́ni ara gìlà àti yọ gbogbo nǹkan yìí tí ó ṣe máa rí nì ìjọ máa ṣiṣẹ́ fún èyí ìjọ máa wúlò fún èyí ọwọ́ abẹ́rẹ́ sí sọ gbogbo ẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan nípa òdo àbí pín ẹni ọlọ àbí ìlọ́ta ni bẹ́ẹ̀ náà ẹni orógùn àbí ìlọ́ka ni bẹ́ẹ̀ ni ìgbàkọ́ àbí ìkọ̀ọ̀ka ni wọ́n wá tún kàlàyé gbogbo ẹ̀ fún ẹ títí ó fi pàdé ní orúkọ àwọn mẹ̀láìkà náà. Àwọn ọba ọbẹ̀ sí dárúkọ àwọn mẹ̀láìkà náà lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan àwọn ìbẹ̀rẹ̀. Ànábì Ádámà nígbà tó dé ọlọ́run bẹ̀rẹ̀ lọ́dọ̀ tó ní lọ́wọ́ eléyìí ṣe ọwọ́
fi gbé ń sọ orúkọ gbogbo àwọn nǹkan wọ̀nyí àti tiwọn náà ti ń sọ. قال لم أقل لكم إني أعلم غيب السماوات والأرض. Ìgbà náà lọ́rọ̀ wá ní ọ̀dà bọ́bá níbẹ̀ ebi mo sọ fún yín pé ní àlàmú aláàtàlàmú wọ́n ní ọmọ tẹ̀yìn ọmọ ìbẹ̀rẹ̀ mi gbogbo kálukú yín pé bó ṣe rí nù àmọ́ ẹnìkan bẹ láàrin yín tó ń jáde nípo pẹ̀lú ọkàn. ìbẹ̀rẹ̀ mi gbogbo yín pé bí nǹkan ò ní ṣe nínú ni Amẹ́ríkà ń tẹ́lẹ̀ mú pé ilé ẹjọ́ yìí lọ́kùnrin jẹ́ ìrọ̀lọ́wọ́ bá ń kóró pẹ̀lú ọkàn rẹ̀. Ìní àlàmú aláàtàlàmú náà ṣé ọbẹ̀ ṣé bíbí lórí náà ṣe ọdẹ kó o sì gbà mí láyè dé nínú kẹrẹ ọbẹ̀ sọ pé ìlú òní mọ̀ nípa gbogbo ìjọba fẹ́ sọ yìí. Kí ni ìtọ́jú bí jẹ́ ọlọ́wọ́ bá ń kóró? Ìgbà tí ní bẹ́lẹ̀ ìwé tí wọ́n lọ kálẹ̀ yìí ni lọ́wọ́ tó jẹ́ wọ́n lè ní lóòrè nígbà tí wọ́n fẹ́ kálẹ̀ yìí ni. Kálẹ̀ yìí náà tó náà yà sí ìtàn. Ọlọ́run wáyé bọ́ bá rí bẹ́ẹ̀. Bọ́ọ̀kú ṣe ń tọ́ bó tún bẹ̀rù nínú ọkàn rẹ̀ wì. Àlá àpòlẹ̀ àbóhùn ní àdàmú ìgbà sábà wá àti wàlẹ̀ àrùbí. Ṣé bí wọ́n ti fi sọ fún ilé méjèèjì àti ilẹ̀ méjèèjì èyí náà ní pẹ̀lú wọn mọ́? Wàhálà wọn àtúntò náà. Ìgbà ọmọ rẹ̀ tẹ̀sán kò sí nílé kan àbọ̀lọ́. Bọ́ọ̀bà mi máa pẹ́ kọ́ ẹ̀. Ẹni tó sọ àkẹ́kẹ́ kẹ́kọ̀ọ́ sí kíkan ọmọ kí ẹ fẹ́ yìí ọlọ́wọ́ wa ní kẹ́lọ́wọ́ tó kó kẹ́kẹ́. Ọba kí wọ́n tẹ̀síwájú wọn sọ fún ayé pé. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وما كان من الساجدين. قلنا للملائكة اسجدوا فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وبعد الكلام مثلا وإذ قلنا للملائكة ìwọ Muhammad láṣẹ yóò fi ṣẹ́gbẹ̀ gbogbo ayé gbogbo ẹ̀dá àwọn ọmọ ènìyàn ọ̀yá máa ṣàlàyé fáwọn ọmọ ènìyàn nínú wọn jẹ́ àríkẹ́lẹ̀ àìkàtì níjọ́ náà lọ́wọ́ àwọn ọgọ́sẹ̀lẹ̀ tí káàkiri yóò sí níbẹ̀ tẹ́ ń fún ọ nílò rẹ̀ ọwọ́ máa sọ́bà wà lóòmọ́ rẹ̀ nígbà táwọn ọlọ́wọ́ bá ká sọ fáwọn màláíkà lára àṣẹlẹ̀ ẹjọ́ náà a ń sọ láti fi ṣe àpẹẹlẹ fọmọ ènìyàn ká lè mọ̀ wípé ọmọ ènìyàn ẹni táwọn ọlọ́wọ́ pọ́nlé ní èèyàn nìkan ló lè yẹ pẹ́ rárá rẹ̀ ọmọ ènìyàn ló lè mọ̀ mọ̀ àpẹẹlẹ táwọn ọlọ́wọ́ ṣe fún ọmọ ènìyàn ló lè mọ̀ mọ̀ àpẹẹlẹ táwọn ọlọ́wọ́ ṣe fún àmọ́ àwọn ọlọ́wọ́ dá ọmọ ènìyàn ẹni tá a fẹ́ mọ̀ pẹ́lẹ́ àmọ́ àwọn ọlọ́wọ́ bá àdá ọmọ ènìyàn ẹni tá a fẹ́ mọ̀ pẹ́lẹ́ orí pa àdá lẹ́ta fẹ́ mọ̀ pẹ́lẹ́ láti fi nǹkan táwọn yóò pọ̀ mọ̀ mọ́ orí pa àdá lẹ́ta lọ́wọ́ pẹ́lẹ́ láti fi nǹkan táwọn yóò pọ̀ mọ̀ nígbà ìjẹ̀lú nínú àdáyíyà láti fi ọgbọ́n ènìyàn nípa lọ́wọ́ fún ọlẹ́ mi ló ta fẹ́ mọ̀ pẹ́lẹ́ ibi tí àpẹẹrẹ obìnrin wá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ òun náà lọ àwọn ènìyàn ọ̀kà fún mẹ́jẹ̀sì ìwé àpẹẹrẹ ọmọ ènìyàn ti bẹ̀rẹ̀ àpẹẹrẹ ọmọ ènìyàn bẹ̀rẹ̀ látara àwọn mímọ̀ àpẹẹrẹ ọmọ ènìyàn bẹ lára ọdún mímọ̀ torí pé tàbí ṣùgbọ́n ò sí tọ́lọ̀ bá ṣe ọ́ lórí mímọ̀ onímọ̀ kan jẹun inú ilé ìmọ̀ ọba tó kọ́ lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lára kọ̀wọ́ ní mímọ̀ tọ́lọ̀ ń bí ọjà yìí láti bẹ̀ ó fi ilé wọn jẹ ẹni tí ó lò yóò ní tó lòdì àpẹẹrẹ ìfẹ́ ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا.
Ọlọ́ni kìí ṣe bàbá ńlá wa Ádámà nìkan gbogbo tí jẹ́ àwọn ọmọdé ọba Ádámà làwọn ọlọ́wọ́ ọba làpẹ́lẹ́. Kí la fi pa ilé olórí ta fi pa ilé tẹ̀bí dọ́gba náà ní ìmọ̀ ńgọ́ta ní kẹ́yìn ọ̀rọ̀ ọ̀rọ̀ ilé tẹ̀bá ní wọn. Àwọn ẹgbẹ́ wọn ní ìgbà rẹ̀ ìgbà nípa ara pẹ́lẹ́ta ṣe bọ́mọ ènìyàn nìkan láàyò ọ̀dá ọmọ àgbòdò ọmọ ọlọ́nú odò ọmọ ọlọ́nú omi ọmọ ọlọ́wọ́ oríṣiríṣi nǹkan níbẹ̀ ọmọ ènìyàn láyọ̀ ọ̀dá fún. Olùkọ́ ọ̀gá ajá ní àyè ó sì ní kálukú ní báńdì ìjẹ́. Àwọn ènìyàn nìkan ní ìmọ̀ padà sọ fún wípé látàkùsùn ilé àbísùtọ̀. Látàkùsùn ilé àbísùtọ̀ ni ìlóhùn kọ́mọ̀ ènìyàn máa ta sẹ́mọ̀pò ọmọ lọ́nú sẹ́mọ̀pọ̀ ọmọ wádìí kí ní ṣẹlẹ̀ nínú ẹ̀. Èyí olóhùn kọ́mọ̀ ènìyàn tún sọ̀kalẹ̀ sí inú lẹ́lẹ̀ ọ̀dà gbogbo tí ń jẹ́ orí ilẹ̀ yìí kò tó ẹkún bọ́ sínú omi ọmọ èèyàn tún ṣe ṣíìpù. Àwọn akẹ́kọ̀ọ́ Yorùbá ìbá wúlò ọmọ èèyàn tún ṣe kírun lábàkùn tún lẹ́yìn lábí ṣùgbọ́n ẹ̀ẹ́dẹ̀gbò ẹ̀ẹ́dẹ̀gbàsẹ́mọ̀kò àti kó nípẹ́ ẹ yóò ní ìmọ̀ kan tó gbé débẹ̀. Oní ẹni bàálù. Technology yẹn wá advance sí lójúmọ́ dé ilé àwòsàn èèyàn nímọ̀ sí ìgbà wọn pọ̀ sí. Ìmọ̀ ẹ̀yẹ ló dé bí kádájọ́ àwẹ̀ kalẹ̀. Níbi nínú wíwọ́n ní táwọn wọ́n gbà kí ọlọ́pùn tàbí ọmọ àlẹ́bí Ádámà ìwọ́n lè lọ dé bí ní adájọ́ àwẹ̀ kalẹ̀ pé tí ó pọ̀ ìdá àwọ̀sùn. Báyìí ayé ti kú òlójú kan náà. Ọlọ́run ọ̀fẹ́ káwà lójú kan. Ara tó mọ̀ pé káwà lójú kan ló tí ó sọ fún ayé pé mo yọ̀ǹda fún ilé ẹmọ wá nímọ̀. Ẹ̀yẹ wò ó, èmi ti ẹ̀ṣẹ́ bí àwọn èèyàn wa tí wọ́n ń kìrìtísáì tó wọ́n sọ̀rọ̀ mòdìrú ohun ìgbẹ̀gbẹ̀ mọ̀ìkàṣí o, ìkìrìtà o, ìrádìtà o, tí wọ́n ń sọ, àṣẹ bí wọ́n máa wẹ̀ tí wọ́n lọ́pọ̀ ni. Ọ̀bọ́sẹ́, àṣẹ bí wọ́n máa wẹ̀ tí wọ́n lọ́pọ̀ ni. Ẹbí náà padà bọ́ sí déédé yìí. Aṣemọ́dọ̀ làbá máa mú ẹ̀ ní gbọ́wẹ̀ tí. Ògbà wọn ni wọ́n kọ ìwé aláàjú lọ́wọ́ ni. Wọ́n ti dájọ́ rẹ̀ tẹ́lẹ̀ wọ́n mọ̀ dáwọ̀ ẹjọ́ yìí ni. Àwọn ọ̀pá yìí ò ní wọ́n dáwọ̀ ẹjọ́ tẹ́lẹ̀ ni. Tó ṣe bí nínú eré tẹ̀yìn wà láwà ni. Lọ́rọ̀ báyọ̀ tẹ̀yìn ṣe òní. Láwọn àgbàlagbà tí wọ́n wà lọ́wọ́ nígbà wà ní. Ibẹ̀ nínú eré náà wọ́n wà o. Àwọn àgbàlagbà tí bẹ nínú wọn bíbọ̀. Wọ́n bẹ tìmọ̀tìmọ̀ ní kéèsì ṣe ìmọ̀ ìrẹ̀kẹ́ ìmọ̀ tó dìbò. Ìmọ̀ tó ní túmọ̀. Ìmọ̀ tó ní túmọ̀ táwọn èèyàn sí nílé lórí. Wọ́n já sí pé ìpàdé lórí ìpàdé lórúurú. Wọ́n wá pé ìmọ̀ta ìyára aláàtọ̀ fún ilé ibi ṣùgbọ́n. Ìmọ̀ ni wọ́n máa fi gbogbo nǹkan láti máa mọ̀ pé ẹjẹ́ àwọn oṣù kalẹ̀. Ẹ̀gbá títa àwọn àfà ẹ̀gbá tààrí ara wa láàtò tó ti jẹ́ àfà tó ti jẹ́ òṣìṣẹ́ ẹ̀sìn ìgbà ti pèpè rí. Tí èsẹ̀ ni ọlọ́run ti tán kí ló pa títí pẹ̀lú ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi, àmọ́ sí ìyàwó ṣe fóònù ẹ̀ lò ó. Lára ìmọ̀. Ẹ̀lò kí ló lọ́wọ́ kí ní àwọn ìtọ́jú wá kíkà ìdí jẹ́ wọ́n bá ṣì wọ́n ṣe lọ́sẹ̀ kalẹ̀ ní ẹsẹ̀ jẹ́ ìlò ọ̀yẹ̀ láwọn àmà ìgbé ìṣirò tí láàká ìwọ̀ ọ̀pá lè tètè gbé ẹwà ẹsẹ̀ kalẹ̀ àbí tè wọ́n ra wọn kí ni káfúlétọ̀ wà fún yóò tètè gbé ilé di tí ẹ lọ ní.
طيبات وفضلناهم على كثير ما أهلكنا تفضيلا ولقد ضربنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. Àwọn alákọ́mọ ènìyàn lé pẹ̀lú mímọ̀. Ìtàwọn àyókù ọmọ, àwọn ọlọ́mọ akọ́ ọmọ ènìyàn wọn àmọ́ wọ́n tó àmọ́ wúlò rẹ̀. Ìmọ̀ wúlò rẹ̀ tó bá tọ́ lérè. Ẹlòmí ọdún kan náà lọ́wọ́ ẹ̀dá bá ti jẹ́ ẹlòmí lérè ìgbé kíkó lọ́rọ́ bá nígbà bá pàánì. Lójú ara rẹ̀, ọ̀mọ́. Jẹ́bá ti ẹlòmí lérè, ẹgbẹ́ bọ́ lọ́wọ́ bàálùwà, nígbà lùkùrà hárì lójú ara rẹ̀, ọ̀pọ̀ wa Tí ẹ bá sọ nínú ojú kan, ọgbọ́dọ̀ mọ́. tẹ́ ẹ bá ṣe bọ́ ojú kan lọ wà fún mímọ̀, ọgbọ́dọ̀ fi lọ́wọ́ lọ́wọ́ lùkùrà hárì. Orí wípé Ọlọ́run ti jẹ́ àmọ́ ìpé gbogbo nǹkan ló ti sọ kalẹ̀ sí àpọ̀ náà. Lọ́nà wo, ọ̀nà ọ̀rọ̀ bàálù, ẹgbẹ́ ọ̀rọ̀ bàálù wà lọ́pọ̀ láì bẹ́ẹ̀ ni. Ọlọ́run ní àzíkí náà sì fi hajjíyà kúkà ìgbà lẹ́nu wà lákùnlé lọ́mìnì yà á tí ìlànà olè bá kéré àmì wà bẹ̀rẹ̀ náà sí àtúnkà wà sí fi náà sì fi hajjí wà sí fi náà sì fi hajjí àtúnkà ìgbà wà lákùnlé lọ́mìnì yà á tí ìlànà olè bá kéré àmì. Àti ìyọ̀ǹda fọ́mọ ènìyàn, àti kí kálukú wọn kí wọ́n máa lọ ṣe ájì àti kéde ájì fún wọn. Àwọn wá ní ìwà Ìbráhímà táàrí ó pèdé yìí. Ìpèdè tó pèdé jẹ́ ọmọ yíyọ àti gbogbo ẹni tí ọmọ wá sí mọ́kà ẹ̀kẹ́ bá àwọn báwo ní ó ṣe jìnà tó. Àti pínlẹ̀sì rájì àtúntà ìgbàlá àtúntà ìgbàlá àwọn tí ó rẹ̀ ṣẹ̀ wá pẹ̀lú ọlọ́wọ́ máa bẹ nínú wọn. Wọ́n adákùnlé lọ́ọ̀rẹ́ àwọn ẹlòmí ìgbọ́ máa adákùnlé lọ́ọ̀rẹ́ wọ́n máa bẹ lórí gbogbo àwọn nǹkan tọ́jà àjùjú. Yàtí ẹni ìwọlé bá jẹ àyè. Wọ́n adákùnlé lọ́ọ̀rẹ́ àwọn ẹlòmí ìgbọ́ máa bẹ lẹ́yìn tí wọ́n bu ẹ̀sìn apánú wá sí ilé ọlọ́run tí ṣe máa ń kà. Aláàbùlì lọ́mìí gbogbo tí wọ́n jẹ́ àwọn nǹkan àrìnà láyé tí fi rọrùn ló ti kó sílẹ̀. Wà láàbùlì lọ́mìí. Aláàbùlì lọ́mìí ó ti bẹ̀rẹ̀ látòrí mọ́tà, àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ látòrí mọ́tò, ti ṣe sẹ̀yára. Aláàbùlì lọ́mìí bọ́ bá wà nínú mọ́tò rẹ̀, mọ́tò òkú ẹ yóò gbé ọ yóò gbẹ̀rù rẹ mọ́. Aláàbùlì lọ́mìí. Wà ní àbúlé lọ́mìí ó tún kú bẹ́ẹ̀ ọkọ̀ sínú ọ̀rọ̀ ojú omi. Aláàbùlì lọ́mìí. Ọkọ̀ ojú omi ti wọnú aláàbùlì lọ́mìí. Báwo yẹ kò máa ń pè ní ilé rí ọ̀rọ̀ sọ káwọn lọ́wọ́. Aláàbùlì lọ́mìí ó tún ti kó níbi kí aṣọ ọkọ̀ ojú omi lọ nìkan. Ọba ní kí wọ́n bọ́ sí ibi ọ̀rọ̀ ní àwọn fò lójú sánmà. Alákùnlé dọ́mìnì níbi tí bàálù ó ti bí ọ tí ó bí ọ yóò pé àwọn ẹ̀rẹ́ yóò gbá ọmọ rẹ̀ yóò pé gbogbo yín. Yóò kó wá kó gbogbo tí jẹ́ ẹ̀rù yín. Yóò kó gbogbo ẹ̀ sínú. Ó lè bá àwọn ìgbọ́ ọ̀rọ̀ bàálù ń bẹ níbẹ̀ ẹ̀yà ájí ìnàmẹ́ olè bá rẹ̀ láàrin. Ọlọ́run ní gbogbo wọn bá náà àtẹni mọ́tò gbé, àtẹni ọkọ̀ ojú omi gbé, àtẹni tó rí ìṣẹ̀lẹ̀ ọlọ́run.
àtàwọn kọjá sí wípé wọ́n padà máa gun bàálù délé ọlọ́wọ́ bàyá àti ìdàmẹ́ wà láti ọ̀nà tó kìí ọ̀nà tó dì gan tó kìí lọ́wọ́ ń sọ̀rọ̀ ọ̀nà tó dì rere sí Nàìjíríà òjìnà sí Saudi bẹ́ẹ̀ àsìkò kájú wà lọ́gbẹ́sí pé máa ń ṣẹ̀ lọ rí láti Nàìjíríà náà àmàbáwá tẹ́ bá lọ Mọ́kà níjọ́ níbi tí wọ́n ní ìfẹ́ ọlọ́ọ̀dé tẹ́ bá lọ Mọ́kà wọ́n bẹ̀rẹ̀ ìrìn Mọ́kà tí wọ́n lọ ọdún tí kò yóò tó padà dé o yóò wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò Mọ́kà àwọn ẹlòmí ìfọdún kan rìn gbogbo omi tó bá dé Mọ́kà náà yìí lọ yóò kọ́kọ́ wò pé kú láti dé Sudan àtẹ̀tẹ̀ mọ̀lẹ́ ń bẹ̀ wọ́n wà á rìn lábá rìn kúṣẹ́kúṣẹ́ díẹ̀ ó ṣiṣẹ́ ó tún dúró nínú ìlú ọkọ̀ Mọ́kà lọ́pọ̀lọpọ̀ lọ tí wọ́n fi padà dórí nínú ọ̀bálẹ̀ Mọ́kà ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa àná lọ tí wọ́n fi padà di onímọ̀ tí wọ́n tẹ̀dó sí àwọn àpòlì tí wọ́n kọ́ ní bàbá sílẹ̀. Àwọn ẹgbẹ́ wa wà ní ìsìn kí wàhálà wa táwa ní ìmọ̀rí tọ́lọ̀ bá bù wá lẹ́kùn ọ̀rọ̀ wa gbẹ́ni tí ń ra wọ́n ti kiri kan wá oṣù wọ́n sì lè máa fi kiri kan wá àtẹ́bẹ̀ ọ̀sán bá fún wa ṣùhánàlá ó ṣe tó bá àgbẹ́bí ọ̀sọ̀rọ̀ mọ́tò ọkọ̀ lè kú mọ́tò gbogbo ilẹ̀ lẹ́kùkú mọ́tò lọ yìí ọkọ̀ dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ lẹ́rà kí kókó nílọ mọ́kà kò sẹ́jọ́ àbíkẹ́ yóò tó gbọ́dọ̀ ṣe ní káyọ́ ọmọ rí ẹlòmí ní àgbàwọ̀sọ pé ogun kan ní lọ́dọ̀ ìkùnrin sọ́nà fóònù wà bẹ́ẹ̀ torí ọmọ owó ẹnìkan bẹ̀rù wọ́n sọ láàrin ara pé sọ pé ìlú kan ní lọ́dọ̀ sí ọ̀rọ̀ tẹ fóònù wà ọ̀rọ̀ fóònù ránṣẹ́ tí wà láàrin ìmọ̀ ní àwọn tí wọ́n fi tí wọ́n ṣe kiri ẹ̀ fi rí ṣe ìmọ̀ tí wọ́n fi rí ṣe wọn ò mú òdì láìpẹ́ níbi kankan tó dúró àpò àdìmọ́ bọ́ọ̀bá mọ ọ̀rọ̀ fóònù àtàìlá àtọwọ́ aláwọ́ ní nẹ́bùn kọ́ láti ìnáwó láti yá ayọ́ àìlẹ́gbẹ̀rẹ̀ ló kúrò mẹ́sá àti ìjà fóònù lọ́nu. Gbogbo ọjọ́ ọ̀rẹ́ kalẹ̀ yìí, ìbẹ̀rẹ̀ àwọn tí gbogbo òpínlẹ̀ ọ̀rẹ́ ẹ̀yìn lọ́dọ̀ lọ́sọ̀ fún àwọn àpẹẹrẹ lọ́wọ́ ìlú àpẹ́ ọ̀rọ̀ wíwà, ìjọ tí ìrẹ̀ ìlọ́wọ́ tó bẹ̀ ní ojú bẹ̀. Àdáhùn kalẹ̀, ó wá ṣe bí ní sọ́lẹ́tọ́ nínú. Ẹni ó yá ọ̀dà ẹsẹ̀ ìyá bíra wa léèrè. Ẹni tó tètè máa wẹ̀ tiẹ̀ láhùn kalẹ̀. Òun ó mú tó òun. Lọ́jọ́ àtàlátà sí àwọn tẹ́lẹ̀ ìwé sí lówó orí kan lọ́dún yìí o. Ẹjọ́ wá ní tèmi, kọ́dà bí a fi jù bẹ́ẹ̀ lọ rí ní gbàwẹ̀ lọ́kẹ̀ẹ́jì sí àwọn ẹgbẹ́ ti jọ fún. Bàbá jọ bá àdàkú sí ọ̀fẹ́ mú tiẹ̀, ó ti jọ sẹ́. Àlàyé sì wá lórí báwọn ní kiri ìṣe rí. Wọ́n sọ̀rọ̀
ìyẹn àníírí tírẹ́sìsì pé oṣù yọ á rí pé oṣù yọ sí kò sí ní tí wọ́n ti rí ní 17 yẹn káàkiri ayé ṣùgbọ́n bábá di 18 wọ́n ní àwọn ètò tó bá di aago kan kọjá ìṣẹ́jú kan aago kan ọkọjá ìṣẹ́jú kan á ti máa kúrò bí ọgbọ oṣù kódà wọ́n jẹ́ àmọ́ iye ìṣẹ́jú tí ó lò láwọn pàpà sẹ́wọ̀n tó ṣe bí àwàdà yẹn ń ṣe bẹ́ẹ̀. Sọ̀rọ̀ máa ń darí gbogbo àwọn àgbàlagbà gbogbo àwọn ọ̀rọ̀ ní àṣẹ ni a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn àkàrin tó ń fẹ́ tó wù àwọn ẹ̀ka bẹ́ẹ̀ ṣe oní àtakò nìkan náà kàbẹ́ ṣe. Àtakò. Àtakò ìtọ́jú àwọn ọ̀gá ìlú ọ̀gá àtakò àwọn àgbàlagbà. Kò sí ìjọba tẹ́ẹ̀fẹ́ máa ṣe bẹ́ẹ̀ bá sì ń ṣe bá ń tẹ̀sí ẹ̀rọ bá títà àti ilẹ̀ àkọsílẹ̀ ṣe. Àlàmọ́lẹ̀ ẹ̀rù Ọlọ́run kò sì ní tẹ́wọ́ gba àkọsí lọ́wọ́ yín. Tẹ̀ẹ̀fẹ́ ṣe báwo ni ẹ sábò sí ìwò ní bẹ́ẹ̀ lọ́dà kan ní ilẹ̀ àwọn àwọn àgbàlagbà omi àkọsílẹ̀ ṣe ẹ̀rọ dáǹkan nílé ẹ̀kọ́. Èyí lè dáǹkan nílé ẹ̀fẹ́ ni. Àmọ́ bẹ́ẹ̀ sọ́jọ́ ìtọ́jú àyè pẹ́ẹ́tì wẹ̀lú wílẹ̀ náà. Ẹ̀ẹ́dẹ́ kí wọ́n dálẹ̀ nípò míì wọ́n láyé àkọsílẹ̀ sí. Ẹ̀ẹ́dẹ́ lọ dára nígbà ní ilé lórí àkọsílẹ̀ sí òní. Wọ́n láyé àkọsílẹ̀ sí àkọsílẹ̀ sí. Torí wípé rọ́bìtọ̀ ọ̀tẹ̀ yìí kan wí. Ó lè má yíyọ rọ́bìtọ̀ wọ́n dálẹ̀ ní 1964. Rọ́bìtọ̀ àwọn àgbàlagbà tó ní lọ́wọ́ gbogbo rẹ̀ yóò bá wọ́n dálẹ̀ ní 1964. Tí ọ̀bá yíyọ nígbà wọ́n sì dálẹ̀ yìí wọ́n ọ̀pá tó wọ́n ṣe máa dàn wọ́n máa wọ́n aláàbùjọ wá sí àwọn pé ṣe ẹni tí àlẹ́ ní adé aláàmù pé ṣe ẹni tí àyíkẹjọ gbọ́n pé ṣe ẹni tí dáláàmù àfẹ́mí kéṣe o ọba ọmọ ọmọ ṣe àádọ́m wọ́n ṣe lọ́pẹ́ ọmọ èmi nìkan ní pé ṣe yẹ bẹ́ẹ̀ èmi ń pa ọyọ́pẹ́ nígbà tí lórí rẹ̀ lọ́dọ̀ tí wọ́n wá spread rẹ̀ wọ́n pẹ́ káàkiri ayé wọ́n á pe gbogbo kálukú wọ́n lọ bá bàbá Níbàdàn wọ́n lọ bá bàbá Alábẹ́kúta wọ́n lọ bá bàbá lóko wọ́n wá bá bàbá lóko sọ bí kókó ní pé wọ́n dá lẹ̀ wọ́n sì gbogbo yé dídálẹ̀ tí wọ́n dálẹ̀ wọn ò pé kó ní ọmọ ìdè àmọ́ mi ìjọba nílé kọ́mọ tó wọ́n jẹ ebi lẹ́yìn ọ̀rọ̀ bítọ̀ Supreme Council for Islamic Affairs kéré lórí lónìí lẹ́yìn ọdún tó dé. Dé ṣàlàyé fún ọ. Tó ọ̀bá mọ̀, Supreme Council for Islamic Affairs tó ní tọ́gbajúgbajà lẹ́yìn ìdáhùn pé àfi báyìí àbí wọ́n dá alẹ̀ ní 1973. Ìpàdé àkọ́kọ́ tí wọ́n ṣe ní August 30, 1973 ní Kaduna. Kọ́lẹ̀ ń lọ sí àdúrà bẹ̀rẹ̀ ẹjọ́ náà ṣe àgbọ́nà gúnmi. Nínú àwọn tó wà níbẹ̀ tí wọ́n jọ dáálẹ̀ pẹ̀lú Jamaatu Nasrul Islam àwọn jẹ́ jọ dáálẹ̀ bàbá wa Sheikh Muhammad Bashir Ọláìwọlá kú sẹ́yìn òkú lè kó gẹ́nu. Lọ́jọ́ dókòó. Kódà orúkọ tí Supreme Council jẹ́ lẹ́yìn tí wọ́n ń pè ní Supreme Council for Islamic Affairs wọ́n lọ́ ìfúnmọ̀ mi láì ẹnu Sheikh Bashir kú sẹ́yìn òkú lè kó ti jáde. Só ní máa bẹ̀rẹ̀ lọ́pọ̀ ọ̀sọ̀ lẹ́lọ́ ọ̀sọ̀. Kódà ní gbogbo ọkọ̀ ọ̀sọ̀ ṣe tó ní dọ́là èdè méjì péré ni wọ́n jọjọ́. Ni wọ́n yàn pé ọya ẹ̀yìn ẹ̀rọ ṣojú àkàdúrà. Kọ́mọ̀dà lẹ́yìn pé ẹ̀rọ tí ó ti máa yọ sí kékeré lórí ní sọ̀rọ̀ tó kú sọ. Wò ó dáadáa tó ọba ti rí kiri ó ti mọ̀ yí pé iná lọ́dọ̀ àwọn kíkìkì níbẹ̀ àjẹ́ńdà àjọ náà ni mo fi hàn gbogbo ayé ìrere.
1964 sí 1973 wọ́n náà sọ kálẹ̀. Lẹ́yìn oṣù ìgbà ìpèsè 1973 wọ́n náà máa lọ́dọ̀ ààrẹ lẹ́wọ̀n ni. Lọ́dọ̀ ààrẹ pé wọ́n bíbọ̀ náà ti pẹ́. Ọjọ́ wọ́n bíbọ̀ ti pẹ́ mẹ́rin. Ẹ̀yin wọ́n dé lónìí, ẹgbẹ́ máa bá gbogbo ẹ̀jẹ̀ ẹgbẹ́ máa kọ́ lójú. Ẹ̀yin wọ́n náà lò. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس واستكبر وكان من الكافرين. Èyàn máa jẹ́ káyọ́ wọ̀n pé wọ́n máa parọ́ wò. Èyàn máa jẹ́ káyọ́ wọ̀n pé ẹ̀sìn ìtura láyé yìí lọ́pìtì àwọn lọ́pìtì yóò ṣe àwọn ẹ̀kọ́ ètò àríkálẹ̀ wọn parọ́ ṣe. Torí àmọ̀ ìpé ẹrù ẹ̀ṣẹ́ rọ́nà bá pàwọ́ láàrùn láti ọ̀nà. Èrè pé torí bá ń wá tí popularity kan lábọ̀ a máa sọ tí ò sí. Lábọ̀ a máa gbé ìdájọ́ ọdún wá. Àbí ìbínú ẹnìkan ṣoṣo yóò wá fún wa láyé tí kíkó lẹ́gbẹ̀ẹ́ yí áyà yìí sí nínú àgbà yìí tẹ̀bí ń ṣe ìwọ̀n tẹ̀bí dìbì tẹ̀bí ṣàkóso tẹ̀bí dìtẹ̀. Áyà yìí wo lẹ́bí sí nínú àgbà yìí láyé tí ìmọ̀ náà kó ṣàlọ́ àlùkò àdáadáa ìlú ìlú wa afúrábìlì jẹ́kọ̀ wa. Èsè tó jẹ́ sí pé ìkórìíra àwọn ìlú mẹ́ta sàhábí ìmọ̀láyé. Èsì tó yẹ pé ìkórìíra bàbá yìí ní fún yí máa kọ lọ́lọ́run. Ìkórìíra àwọn alágbègbè torí ẹnìkan ẹ̀sẹ̀ máa kọ lọ́lọ́run lára wọn. Nígbà nígbà fún iṣẹ́. Nígbà fún onírú wọn ká ìṣẹ́. Bàbá ó ṣe ṣe irú báwọn ẹ̀kọ́ yìí náà ṣe wọ́n fi lọ́kùn ọ̀ṣọ́ ìlú ẹ̀kọ́ tó ti bí o. A lè sí apáta ń ṣe ọmọ. Ó lẹ̀ ṣe ọmọ wọn. Ibi tí a rí lọ́wọ́ ń gbé gbogbo ẹ̀kọ́ ẹ̀sìn àwọn ọmọ lọ́wọ́. Sáwọn nìkan ni. Ọjà àwọn ẹgbẹ́ pẹ́ sáwọn nìkan ni yìí. Sáwọn ni wọ́n bẹ̀rẹ̀ ni. Tí wọ́n bá bẹ̀rẹ̀ lẹ́nà kó o lè yóò ṣe ní ronú kó o lọ́wọ́ ṣe sàánú yìí tí gbogbo ẹ̀ ó ṣe rere. Ẹ̀rì tí ìgbọ́lọ́ ó ṣe rú. Ó ṣe ń lọ́dẹ̀ kàbàrà. Nígbà tó tí ilẹ̀ ilẹ̀ tẹ́yẹ́yẹ́ ní Kánò. Tẹ́lẹ̀ mẹ́sìn wọ́n á dá pàṣídà tẹ́ ní fẹ́jẹ́. Nígbà lọ́wọ́ ni wà látẹ́kùn àṣíyá gbogbo jáde àdá ìrìnàmì sàyẹ̀lẹ̀ ìlà àlẹ́bí àpàtọ́ yóò tí ká Ọ̀rọ̀ ní sọ tí wọ́n lọ́lọ́ tí kò sọ pẹ̀lú ọmọ ènìyàn ẹgbẹ́ láti ẹ̀wọ́n, ha sì dáhùn òkúta ní àdá rẹ̀ àbí. Ẹsẹ̀ ìwọ̀n mọ́bàá wà lórí ìjọbẹ̀ òjò. Mọ́bàá lọ́wọ́ sí irú àwọn kúndì ẹ̀bẹ̀. Látàkùn ha sì dáhùn sàkṣàn, àwọn látàkùn ha sì dáhùn òkúta ní àdá rẹ̀ àbí. Má jẹ́ tó máa kórìíra ẹnìkan tó máa ṣe kéèta rẹ̀ lórí ìdẹ̀ra tọ́lọ̀ sí o. Ìsẹ́yìn tó fi wá máa ṣe kéèta ẹni tọ́lọ̀ kẹ́. Tọ́lọ̀ pé kò ní ọ̀rọ̀ lọ. Sàlẹ̀lẹ̀ ìlà àlájí àbọ̀ òyìnbó ìgbà. Ìsẹ́yìn tó máa fẹ́ kéèta kúkú bẹ́ẹ̀ káwọ́ síwájú ọlọ́run. Bí lọ́bílà ló fún wa ni o, bí àṣà ló fún wa ni o, tí wọ́n fi wọ́n fún wọn náà ní tí jẹ́ oore tí ọmọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ fún wọn náà. Ẹ̀rọ ajá wọn ní ọ̀tẹ̀ ìjà kò sí ẹ̀bẹ̀rẹ̀ tó tẹ̀lé ṣe káàkiri mi. Nítorí ẹnìkan ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́run gbogbo ẹ̀yà irú bẹ́ẹ̀ mo ti dára sẹ́yìn náà. Ẹ̀lẹ̀ bírú ṣé Adam lọ, ẹ̀lẹ̀ bírú Mẹ́ríkàsì lọ́wọ́. Bẹ́ẹ̀ni, lẹ́kúnlẹ̀ òtì. Lẹ́kúnlẹ̀ òtì bí wọ́n bá bí mamá owó ti dù fún ọ. Ṣé bọ́ wọn tó bí nínú?
gbogbo wa ilẹ̀ ẹ̀ lè bí wa lọ́nà. Wọ́n fi inú ẹ̀rí ká, wọ́n fẹ́ inú ẹ̀rí ká. Èdè tó lọ́wọ́ ṣe fún wọn náà bẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ kó ṣe ti ẹkún wọn ni. Ó sì ti ẹkún wọn ni. Ewu ni kìíta. Wọ́n ní pọ̀ lọ́sọ̀ ọ̀jọ̀kan lọ́dọ̀ ọlọ́wọ́ ọba wọ́n fi inú ẹ̀rí ká. Wọ́n ní wọ́n lọ bẹ̀rẹ̀ ẹ̀rọ títọ̀ kan lápọ̀ fún lọ́kùnrin rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rọ títọ̀, ó tún wá sọ lórúkọ ẹ̀rọ títọ̀ gangan náà fún láàrẹ̀. Sẹ́ẹ̀kì ni pé èyí tẹ̀sẹ̀ yẹ pẹ̀lú wọ́n fún lóko ọ́bítọ̀ ẹ̀rí pé ìfẹ́rẹ́ lè. Ìfẹ́rẹ́ ni ìbínú orí ni ìbínú ẹni tẹ́ sọ́sọ́ òun ni tí wọ́n ṣe yẹ. Bàbá báyọ̀ bí ilẹ̀ ìwé ìrọ̀. Ọ̀dọ́ pọ̀. Àyà bẹ̀ ni. Àyà síbẹ̀. Bàbá báyọ̀ bí ilẹ̀ ìwé ìrọ̀. Mọ́tà gbé pé abẹ́kọ̀ọ́ ni wọ́n mọ̀ ìpè tí ìgbẹ́ lọ́wọ́ àfáà yìí lè ṣe ìwé lásán. Bàbá báyọ̀ bí ilẹ̀ ìṣẹ́ra. Ọba ní bẹ́ẹ̀ gbogbo etí bá bẹ lọ́wọ́ kálukánà àbọ̀rọ̀ ní ìṣòro olóṣèlú ti kò ní mẹ́tàsí bẹ́ẹ̀. Bàbá báyọ̀ bí ilẹ̀ ìwé ìrọ̀. Gbogbo tí ìṣòro ti bẹ lọ́wọ́ kálukú wa yìí ọlọ́run ló lóore òun gangan ní ìṣòro rẹ̀ lẹ́yìn tó bá wù. Láì bàbá tó gbà náà wà kéékèèké. Bàbá yẹn fi gbàdé gbogbo olóòpọ̀ sọ ìlọ́mù. A ní oore ibẹ̀ lọ́dọ̀ ọlọ́ àwọn tọ́jẹ́ sàwáwù wa àwọn tọ́jẹ́ gbọ̀n wa kó lè rí ibè dáadáa. Àwọn àbúrò wa tí wọ́n bá wà láyé àwọn lè dákẹ́. Àmọ́ bàbá a ní oore ibẹ̀ lọ́dọ̀ ọlọ́run yá bì òun ló lóore ọlọ́run mọ́sà ìta oore rẹ̀ sí yóò. Bàbá báyọ̀ bí ilẹ̀ ìṣẹ́ra. Ọba sì gba ilé èyí dá ọmọ lónìí. Mọ́jà hàn. Ìgbà ọlọ́run lè dé fún ọ. Gbogbo owó àṣírá tí wò káàkiri ayé. Àwọn owó àṣírí títí, àwọn ẹ̀kọ́ pani lẹ́yìn níbẹ̀rẹ̀ ṣùgbọ́n tó padà pani lẹ́rú. Dé fún alápẹ̀jú ọ̀fẹ́. Ìyá kan nígbà tí àwọn èèyàn lọ sí hákì ní kàdọ́dún mẹ́ta sẹ́yìn. Ìyá yìí wá tẹnu mọ́ pé ìwọ́n sí ọlọ́run èyí náà fẹ́ wá o. Ó ní owó ní mọ́kà ọkọ̀ àbínú lọ, ìwà ń kọ ní wákà, títí tó ń gba ọlọ́run bá gbé òun náà lẹ́sẹ̀, ọ̀dà àrùgbẹ́ ilé ìlú fọ́tọ̀ ànábì ní Mẹ̀dínà. Ẹ̀kọ́ òun jíṣẹ́ fún Mọ̀hánmà láti mọ̀ yí pé ọlọ́run gbé òun náà lẹ́sẹ̀ yọ̀ lọ. Ọlọ́run ṣe ti ṣe aláàbò ní ẹyẹ nínú orí, ẹyẹ nínú ẹnìkan, àṣìṣe rẹ̀ nìkan lẹ́ wà, gbogbo tó ṣe kọjá rẹ̀ ní wí. Kò ní wí. Èyí tó bá ṣe kọjá àwọn ní wí, àfẹ́yí tí ọ̀dá. Mùdírù o, ó ti ṣe kìíní o, mùdírù o, ó dá dáadáa yìí nǹkan. Ẹnìkan sọ lé sọ́jà, ó wá sí ẹ̀kú kùdí ọkùdí ẹ má sọ jẹ́ pàṣẹ́nálìtì rẹ̀ lẹ́sẹ̀ máa sáàkì. Wàláì, àkàdáni Habibullahi Adam Abdullahi àlọ́ àkàdọ́ ọlọ́run ní. Wàláì, kẹ́sọ̀ àdáwọ̀. Àwọn èrè fìgbà tó jẹ àárín máa ń ga èèyàn ká máa pẹ́ fún báyìí ọ̀dà báyìí. Ara tó ní pé ọmọ àmọ̀ yìí bá kàn lọ ọlọ́run ní wẹ́rẹ̀. Bàbá, ẹni tí ẹ ń ṣe kọ́ńpẹ́ǹsì táwọn èèyàn sì kù ní owó ẹ̀kùn pé òṣèlú àti ọ̀sọ̀tọ̀ ọ̀bí. Jẹ́ ní ìṣó owó kékeré 10 million, 20 for me. Bàbá, ṣé nígbà tí wọ́n pa àwọn èèyàn lówó epo òkú mọ́sálásí jẹ? Àwọn ọmọ kí ní sàlàyé ọ̀rọ̀ wà láì sáàrùn ìmọ̀mù ti kó oúnjẹ lóòrọ̀. Nígbàtẹ́ lómi ti di ìmọ̀mù mọ́sálásí wọn, ìjọ náà làpọ̀ mọ́sálásí ti dòfó. Làpọ̀ mọ́sálásí ti dáná.
Ibi tí ọ̀rẹ́ kan sì ń kọ́lé ní sọ̀rọ̀ sí, wọ́n sọ̀rọ̀ sí wọ gẹ̀gẹ̀ lọ́pọ̀pọ̀rọ̀. Wọ́n sọ fún wọn náà. Mẹ́wàá lẹ́yìn tí wọ́n pè owó jẹ tí ò ní kó ló sáàbò. Ọlọ́pàá wa kẹ́ bàbá aláwìyé. Sàlékò kẹ fún wọn. Bàbá tó sọ títí wọ́n sọ fún àwa kéékèèké yìí pé ọ̀gọ́ àfọwàfà ìtò wù mí kí n fi di ẹrù yìí lọ́dọ̀ ọlọ́rẹ́ ìkìyàwó lẹ́dà bàjẹ́ láì. Ọ̀fẹ́ lẹ́wọ̀n, mo ní bàbá, èmi tí máa gbọ́dọ̀ rí wọn sọ ọ̀rọ̀ ti pẹ́. Àmọ́ ẹ̀dá kódà táà bá ń sọ àwọn ọ̀rọ̀ fún yín kìí sọ̀rọ̀ àwàdà. Àwọn táwa mọ̀ ìlàwà ń sọ fún yá ní pàtàkì dára ní sọ̀sọ́kúsọ fún yín. Bàbá wa láwùyé, wọ́n ni tó wà wọn táwọn fi jẹ́ ẹrù àwọn dájú kìí dámà, òun náà ní lẹ́dà bàjì kí ní pẹ́lẹ́ Kódà ní Jọ́nà, èmi àti ọmọ wọn kan àjọ tí wọ̀ láàrin ara wa. Tí bá ti rí orí àjọ lọ primary school, ní bá ti wá ní máa ní ọmọ rẹ̀. Inú wa máa bí yóò máa bí lápapọ̀. Tí bá ti pèrè ọmọ rẹ̀ yóò máa bí. Níjọ́ náà wọ́n rí bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá. Àwọn bàbá dáadáa, bàbá láàrin rẹ̀. Bàbá aláàrin wọ́n sọ fún ọmọ ọ̀hún. Táàjọ́ sáwàdà, wọ́n sọ gbogbo lọ́nà, ṣé ọ̀tá mi wá ní? Ó pẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ mi ló bí lé lórí, sọ́mọ̀ ọ̀tá rẹ̀ ń ṣe. Yàtọ̀ sí ìlú tó tún lẹ́gbọ́, eléyìí tó wò yìí, ọ̀rẹ́ mi ni lóòótọ́. Ìgbẹ́ ìjọlọ́wọ́ fẹ́ ti lẹ́dẹ̀ bá ìyá ìwọ̀n náà kí á máa ẹ̀ẹ́sẹ̀ ìwọ̀n ní ìwọ̀n pàṣírù wọ́n lè bá mú ìwọ̀n gómìnà ìwọ̀n sẹ́nitọ̀. Ìwọ̀n bá ń sọ̀rọ̀ lọ́sẹ̀lẹ́sẹ̀ ẹ̀fẹ́ fi tírélà ìwọ̀n ẹ̀rù tẹ̀lọ la ìyá náà. Tírélì, tírélà ó ń tírélì. Ẹ̀rọ bí tírélì náà ló fẹ́ fi gbé ẹ̀rù rẹ̀ lọ́dọ̀ ọlọ́run. Èyí tí ó wọ ọlọ́run tó ń tọ́ yìí, òun ló fẹ́ fi gbé ẹ̀rù rẹ̀ níwájú ọlọ́run. Ọlọ́run Supreme Council for Islamic Affairs. Ibẹ̀ dá ti lọ. Ẹ ti pé àsìkò yẹn ọjọ́ ra wọn. Ọlọ́run tóbi. Àwọn ń sọ̀rọ̀ títí tí ó padà wá já ọ̀rọ̀ ṣe àádọ́. Tí kò ní ọlọ́gbà sílẹ̀ ní tẹ́wọ́ lè ṣàmójúkò láwọ́wọ́. Wọ́n ti jọ bàbá tó bí wọn. Bàbá wa kò dé ìwọ náà. Lọ́wọ́ ìwọ lọ́wọ́ ní ìlú ṣàmójúkò láwọ́wọ́ ní fún òní káàrùn. Wọ́n fi jọ àwọn ọlọ́wọ́ sí àádọ́ ní. Wọ́n láì wọ́n ti jọ bàbá tó bí wọn. Ẹ̀rí parí, ìwọ́n tó sì wá, wọ́n tó yẹ pé aláwà mẹ́yà ní ọ́, aláwà mẹ́yà fẹ́ kú, wọ́n náà ti jọ bàbá àti ẹ̀ náà. Bàbá jẹ́ pé ọ̀hún àmọ́yà ni, bàbá rẹ̀ tó bá rẹ̀ tó bá àmọ́yà nù rẹ̀, bàbá rẹ̀ tó bí tó. Sórí ọ̀rọ̀ wo, bàbá ẹ̀ sílẹ̀, ó wá di lọ́la àtà. Ọ̀rọ̀ lẹ́ta Supreme Council, ọjọ́ la ẹgbẹ́ta ẹ̀rọ ìfọlọ́wọ́ àtà. Àmọ́dọ̀lá, wọ́n yé sí wọ́n ní àlìmọ́lá àìyí فسجدوا لله إبليس أبى واستكبر وكان من الكافرين. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر Ọlọ́jà àgbàlagbà ọ̀rọ̀ ànẹ́bì Ádámà ìlà aṣọ débi gbogbo àwọn tàbí wọ̀nyí. Àbíta sọ pé a ń bá
bá bọ̀ náà ní àyè gbà lọ. Ẹni wọ́n bá gbà lọ ló bá kú. À ń bá bọ̀ ni. À ń bá bọ̀ ni, ẹni bá lọ ló bá kú. Ọlọ́run wá ní ìwọ Muhammad. Ká ìṣẹ̀lẹ̀ kó ṣẹlẹ̀ láàrin Ádámù àtàwọn màláíkà. Kódà àti ṣe ìdáni tó ń jẹ́ ẹni ká dálákàrà iná. Tó láwọn màláíkà, kálukú ní bọ́lọ̀ ti dá kálukú wọn. Àwọn màláíkà ọlọ́dá wọn ní núrì látara ìmọ̀lẹ̀ lọ́rọ̀ ìmúrì látara ìmọ̀lẹ̀ lọ́rọ̀. Ó sì dá àjẹ̀nú. Àjẹ̀nú ni ní májìlì náà. Ọjà wọn látara ẹ̀dùn iná. Ọwọ́ Ádámù mẹ́lẹ̀ Ádámù. Kàlákà omi ń tó láti. Ọlọ́dá Ádámù látara erùpẹ̀. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wá jọra wọn yìí. Ọba ni wọ́n fẹ́ so gbogbo ẹ̀dẹ̀ ọ̀kan. Lára akọ́kọ̀ ṣoṣo Ọlọ́run. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí òjò wá wọ yìí. Ọlọ́run wọ́n máa sọ gbogbo ẹ̀dẹ̀ ọ̀kan. Lára ní ọ̀pọ̀ ọ̀sán ọlọ́run wà. Pé mo bẹ́ dá òlé sórí ilẹ̀. Àwọn ọ̀rọ̀ àdá olé àdá olé lọ́dá àwọn ọ̀gbọ́n lẹ̀. Ọwọ́ dá tàbí ọlọ́run nílẹ̀ débi wípé Ọlọ́run ní ìwà Muhammad máa káápá wà nínú ẹ̀yọ. Lọ́wọ́ létí, inú kò nílẹ̀ ilé mẹ́lá ẹ̀ka ti níjọba Ọlọ́run bá ń sọ bá àwọn màláíkà yìí pé ìdúdú lè Ádámù. À ń sọ bá àwọn màláíkà níjọba ìpé gbogbo yí ẹ̀tẹ́ ní bàbá Ádámù. Àmàlẹ́nu nígbà ibi ìsàbà. Gbogbo wọn bá láyé wọ́n ti rí fáìlẹ̀ Ádámù nítorí lórí pé wọ́n ti rí lójú wọn lọ. Wọ́n ti rí àìjù lọ Ọlọ́run pé fún Ádámù lórí wọn. Ibi a ti lọ, ó lọ̀rọ̀ mímọ̀. Pẹ̀lú ìmọ̀ lèèyàn máa fi ń dókè. Pẹ̀lú mímọ̀ lèyàn máa fi ń lókè. Má sì wà lójú kan náà. Wọ́n sì wà lójú kan náà. Má gbà kẹ́nìkan dá ọgbọ́n sójú kan náà láì wá mímọ̀. Mọ́mọ́ wọ́n gbà kẹ́yìn kan lọ lójú kan náà láì wá mímọ̀. Ìyẹn ti kọ́ wá mímọ̀. Ìyẹ̀jú láti wá mímọ̀. Ẹni pé gbogbo ilé tí ń bẹ káàkiri ayé náà ní wọ́n ń dolórí. Kò sí tó kì wọ́n ta tí ìdólórí yẹn fi nítumọ̀ ìmọ̀ràn. Ọlọ́run wá ní àwọn ọlọ́run ọba wọn sọ fún Ádámù yìí pé ìwọ Ádámù àbíhàn mi àsìmáyé ṣàlàyé ọ̀pọ̀ gbogbo àwọn nǹkan yìí fún wọn ló kọ rẹ̀. Wọ́n sọ fún wọn. Kọ́lá máa bá orí àsìmáyé yẹn. Gbàgbé nípa ìlẹ́jà Ádámù tó ṣàlàyé ọ̀pọ̀ gbogbo nǹkan kọ̀ọ̀kan fáwọn màláíkà. Lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́wọ́ wá fọ ẹgbẹ́ èdè mọ́ sọ fún ìgbẹ́ ní ọlọ́wọ́ ní ọmọ ọ̀kan tí ń bẹ̀ nínú sínú méjèèjì àtìlẹ̀ méjèèjì. Kí ni kọ̀ bá sí wúlò fún ẹni mọ́ mọ́? Èyí tí a fi pamọ́ àti ilé iná fi pamọ́ fúnra ara yín láwà sí ìlú ọlọ́run wọn. Nígbà náà ọlọ́run wọn ní wọ́n ní pàdé ẹni mẹ́ta ìka tí ń dúdú ní Ádámù. فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان Ọlọ́run ní kí fún ẹni mẹ́lá ìkàtí wà ní ìgbà Ọlọ́run wà ní ìgbà náà lè fi sàlàyé fún nígbà káàkiri láwọn mẹ́lá ìkàtí pé ìkúrò lè Ádámù.
yín ẹ máa dámà lédà báwọn ọlọ́run ní kó ní mẹ́bí lọ gbogbo yín ẹ ti rí fún ẹtẹríba fún ẹríbá rẹ̀. Wàtọ́jọ́dù ìlà ìbí ìsàmà. Gbogbo àwọn màláíkà pátápátá gbogbo wọn ni wọ́n tẹ̀ láti ọlọ́run. Àbá lẹ́ẹ̀kan náà kálukú wọn wọ́n sì ti rí ọrùn kálukú wọn wọ́n tẹ̀ kọ̀kọ̀ wọ́n tẹ̀lé àádá wọ́n tẹ̀lé àbúrò. Ìlà ìbí ìsàmà afọ́kùnrin gúrú kan ẹ̀kọ́ra ti jẹ́ lápọ̀pá. Àsáàsì ìlú ó náà ní ìbìlísù ibẹ̀ yẹn ní ìgbéraga ti bẹ̀rẹ̀. Ọ̀gbọ́sẹ́ lóbi máa bẹ̀rẹ̀ bọ́ ọgbẹ́ tí gbéraga sáwọn ènìyàn. Ọmọlẹ́yìn ṣètánì yọ. Èsù òun nìkan ní ọ̀rẹ́ nígbà fún ànílẹ́bí aládámà táwọn ọ̀gá náà ṣe pẹ́ fún ọ̀gá sí aládámà tòrí náà níbi àwọn ọlọ́dẹ́gbẹ́ ètò olùsọ ọ̀rọ̀ láti àbẹ́bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀. Ẹgbẹ́ ẹnìkan náà ló ní ọgbẹ́ láàrín wájú orí nígbà tí àdúgbì náà lága ọkọ̀ títà ń kú. Àbá ètò onígbọ́ọ̀lọ́ rẹ̀. Àmá ìgbà padà wọ́n ṣẹlẹ̀ ó náà ní wípé nígbà tọ́lọ́ ní kí gbogbo àwọn mọ̀lẹ́kọ̀ tẹríba gbogbo wọn lọ́tẹ̀ láti ọlọ́run. Àtọ́wọ́n máa mọ́ àwọn tẹ̀ láti ẹ̀tọ́ ọlọ́run lẹ́ẹ̀kan náà gbogbo wọn tẹríba. Wàtọ́jọ́dù ìlà ìbí ìsàmà. Gbogbo wọn ni wọ́n tẹríba àpàṣẹ ìdánilè kan òun lọ́pọ̀ jálẹ̀ lóhùn ní tẹríba. Wọ́n tẹ́kíbà. Gbogbo wa ṣe fọ́n bí ní ó kú ṣe ìgbéraga ó sọ fún mi bí agbègbè lọ. Wàgá ìlà ìlà. Àbá ìtẹ́nà àrísùjúdì. Àbá kàkàfùrán ọkọ̀ ọlọ́wọ̀ ní ìní tẹ́ríba fún kéèsẹ̀ ti kàkà ní ọjọ́ tẹ́ríba ọ̀ kàkàfùrán ní ti ìrí rẹ̀ ní ìṣègbéraga. Ìgbéraga ló ṣe wàkàánà ní mẹ́rìnlá ó sì jẹ́ ẹni tó padà wá di ìkan pàtàkì nínú àwọn kèfèrí. Nítorí pé ẹnìkan bẹ́ẹ̀ gba ipò àbí nítorí ipò bẹ́ẹ̀ ló kan òun náà yóò jó lè tẹríba fún lọ́bìtọ̀ ilẹ̀ Yorùbá. Nítorí pé wọn náà lọ bẹ́ẹ̀ ló kan àbọ̀bẹ́ dàpọ̀ àbí wọn náà bẹ́ẹ̀ jọ lórí lóòrí lè tẹríba fún lọ́bìtọ̀ àgbogbo rẹ̀ yóò wá.
yẹn ọ̀dá. Tí wọ́n bá dá sí ẹlẹ́, tó kò fẹ́ dá sí ẹlẹ́, àwọn tó yóò padà tà sí ìwọ́n náà tó bá ti bá jùlọ ọ̀la, ó fún wọn náà máa ṣe náà. Wọ́n lọ máa ṣe bọ̀. Wọ́n sọ fún wọn náà máa ṣe náà, àwọn náà máa padà lẹ́yìn sí ẹlẹ́. Ọmọ àrídẹ̀wà nílẹ̀ àjẹ́ ìdì. Wọ́n ní lè àjẹ́ ìdí. Wọ́n ní kò rẹ̀ ní ìwà jẹ́ ìdí olóòrùn. Ní àlì àwọn àjẹ́ Àwọn àṣẹ ìgbà ọmọṣẹ́ kí só lórí ilẹ̀ ẹgbẹ̀ ọ̀. Nínú ìlú àwọn ọ̀fẹ́ ni, lórí àwọn ayé tí ó mẹ́. Àbọ́lórí kúrú wọ́n pẹ̀. Àbọ́lórí kúrú jẹ́ ń pẹ̀ wọ́n lọ máa láàárín òun tó wà. Èéṣe, tí ẹ̀jẹ́ kógun ń bí, tí wọ́n náà yí pọ̀ jù kẹ́ẹ̀dá ayé náà. Èyí máa ń ṣe rere lókè. Àwọn káàsì máa ṣàbúrú náà lókè. Àmọ́ ń jọ ọba lókè ọ̀hún ìjọ náà lọ́ba lókè ọba lè lè. Wọ́n àbẹ̀ bá mọ́ pàá fún yìí ní ẹ̀sùn máa ṣe bẹ́ẹ̀ mọ́ láti ṣe. Òfúrúkú màtà sí ọ̀pá ẹ máa tún mẹ́sùn sí ẹ̀rẹ́. Báwo? Nítorí kó fẹ́ jọ lórí ìgbòho òpépò lẹ́gbẹ̀ẹ́ lọ́pọ̀. Ìjọsùn àgbìmọ̀ ọ̀pẹ́ máa dára sọ láwọn. Àmọ́ tó ikú ọmọ ìsáfẹ́ jọ lórí oṣù pàtàkì bá ọ̀pẹ́ mọ́jọ lórí lẹ́ẹ̀kẹ́ náà. Ọ̀fẹ́ tò ní. Òfẹ́ tó òṣìṣẹ́ láti tò lẹ́yìn ẹni kẹ́kẹ́. Òsì rọrùn kó dídẹ̀lé ẹ̀kẹ́ náà kó déwájú. Oṣù lọ́rùn kó níbẹ̀ lẹ́ẹ̀kẹ́ náà kó dọ̀gá gbogbo lọ níbẹ̀. Àbí mọ́ ọlọ́tòrò. Àdámọ́ ọlọ́run láwọn ènìyàn gbogbo yìí orí máa ń wúpọ̀. Àdámọ́ ọlọ́run láwọn ènìyàn. Ọ̀gbọ́dọ̀ jẹ́ kórí òun ó ń kọjá wẹ́rẹ̀wẹ̀rẹ̀ kọ́ wá pẹ́lẹ̀ ẹ̀kẹ́ náà kan dáwùjọ náà lọ fẹ́ lórí wọn. Àdámọ́ ọlọ́run ọba láwọn ẹ̀kẹ́ ènìyàn. Ọ̀rẹ́ pẹ́lẹ̀ ẹ̀kẹ́ náà lọ dé ìkan ọ̀rẹ́ ìjọ lórí wọn. Ọlọ́run kájú ọgbẹ́ ìjọba adáyínà lásọ̀rọ̀. Ọkà pa ọkọ̀ pé ìjọba adáyínà láàrin. Ọkà pa àkọsọ̀ ilé ìjọba adáyé kárámọ̀ òkúrámọ̀ ló kájà tẹ̀lá sì nà ló bẹ́ẹ̀ ní àkàmọ́ rẹ̀ lọ. Ó yàtọ̀ máa sọ̀rọ̀ lábẹ́ mọ́rọ̀ ọlọ́run ká máa bẹ́ẹ̀ àmọ́ kò ṣe bẹ́ẹ̀. Àwọn àgbèyàn díẹ̀ díẹ̀. Ọlọ́run sẹ́pà bá jírí ti ń jẹ ní wà láti tẹ̀lẹ̀ láìjẹ́ náà. Ọlọ́run ní ṣe bẹ́ẹ̀. Oníṣẹ́ bẹ́ẹ̀ máa débẹ̀ láìjẹ́ ní kọ́lọ́ ká máa débẹ̀ sí díẹ̀ díẹ̀ yìí. Díẹ̀ díẹ̀ ni ó fún wa lójú. Nígbà tó fún wa lójú ká abẹ lọ́mọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí lọ́mọ òkú ní ojú wa àti ìmọ̀ tí ó wúlò fún àlétí ìfìrí rẹ̀. Ó fún wa létí, etí yẹn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Rọ́ọ̀sù lásán ni kò tí ì fi téèyàn ọmọ ti gbọ́. Kò tí ì lágbóyè tí fi gbọ́, ó lè lọ sọ́wọ́ àwọn kò tí ì lágbóyè tí fi gbọ́. Ó ti máa kọ́ ń gbọ́. Kò tí ì lọ sí gbọ́. Ìdí tó ti fi jùlọ sí. Kò tí ì yé sí. Bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ni ó yí. Bẹ́ẹ̀ ni mú ọlọ́pàá táwọn akẹ́sẹ̀ lẹ́yìn bọ̀ sẹ́yìn. Ìjọba wọn dá wa náà ní ẹni tí bá wa wá sáyé. Èé ṣe bá bá tẹ̀sán wá wo èyí. Táwọn wo èyí díẹ̀. Ẹ̀kọ́ ni eléyìí fún gbogbo ọmọ ènìyàn. Ẹ̀tọ́ ní ọmọdé fún gbogbo ènìyàn. Kí ni ẹ̀kọ́ tí mẹ́mẹ́ òun náà ní wípé mọ́ kọ̀ọ̀kan sí pé lẹ́ẹ̀kan náà tó fẹ́ dìde náà lọ fẹ́ mẹ̀wò. Lẹ́ẹ̀kan náà tó fẹ́ dìde lọ fẹ́ mẹ̀wò. Fẹ́ kí wọ́n tó wọ́n tó dáadẹ̀ lẹ́ẹ̀kan náà. Wọ́n ti fún wọn náà lọ́gá oníbẹ̀ lẹ́ẹ̀kan náà. Kò ṣeéṣe. Kò ṣeéṣe. Gbogbo mi ẹ bá ti di tipátipá di ọ̀gá àwọn tipátipá dá ìdálẹ̀ ìtàjẹ̀sílẹ̀ ni ó gbẹ̀yìn rẹ̀. Ìtàjẹ̀sílẹ̀ ni ó gbẹ̀yìn rẹ̀. Kò ní sọ́kù sí ni bẹ́ẹ̀. Ọba ní òṣìṣà kò sí àwọn èèyàn lọ́pàá tó dá sí pé ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n kọ́kọ́ bàbá tẹ̀tẹ̀. Ẹ̀bẹ̀ tí wọ́n fi ìdìbò àwọn ẹ̀. Tẹ́bá fi ìdìbò àwọn ẹ̀. À ní tí ilé jókòó dáadáa, ìyá kọ́kọ́ mórí bẹ̀ yìí díẹ̀. Tó bá yá, yọ́ máa jókòó díẹ̀ díẹ̀. Tó bá kò lórí jókòó, yọ́ padà kẹni tí ọmọ rákò. Tó bá kò lórí rákò, yọ́ kẹni tí ọmọ gàtàbí ẹ̀ tí ọmọ ṣubú. Tó bá kò bẹ́ẹ̀,
torí kálíbà àwọn ọmọ ìpé òun náà lò. Àmọ́ ẹni tí a bá wí fún tí ọba wá gbọ́ tó ní ara ìjẹ́ àgbàtọ̀ ń bá bọ̀ náà lò wọ́n máa bá lọ. Ẹ̀sọ̀ fún ẹni bẹ́ẹ̀ ó lè má mọ kí ni tó ń ṣe aṣọ kan ṣoṣo bọ́lá òun ní nípa àbọ̀lọ̀ lọ́wọ́. Ẹni tí a bá sọ fún olóhùn ọ̀gbọ́ ọ̀wọ́ dání ilé náà ni ẹ̀sọ́ tó ń bọ̀ wí pé ẹ̀wọ́ yọ̀ lọ́wọ́ bá ní orí dáàbò lọ́wọ́ lọ́rùn rẹ̀. Ilé ẹ̀kọ́ náà kan náà ó ní ẹni pé pẹ̀lú ìpò ìyá yọ̀ ìyá sígbà tó rí. Màmá fún sọ̀tọ̀ bàbá yàrá ìgbéraga kò sí lẹ́nu kankan ẹ̀dá kan ọ̀gbọ́n ṣègbéraga kọ́kọ́ tí ṣègbéraga alákòóso lọ. Tọ́wọ́ tí ṣègbéraga alákòóso ẹ̀dá ni lọ. Torí bọ́lá nìkan ìnìkan gbéraga tọ́ sí. Ọlọ́run nìkan òun nìkan lọ́ba olówó mo ṣe yí lọ́ta yóò fi di ọlọ́run nìkan nínú àgbẹ̀jọ báyà. Ọlọ́run nìkan ni. Ká ló bèèrè. Sígbà tó sọ bèèrè ìròyìn ọlọ́run ni olóòní aṣọ rẹ̀ ní agbádá rẹ̀ ní. Bàbá Súsà tó bàbá yàrá ní àwọn àrẹ̀. Àkásà ní fọ́lọ̀. Ìkan lónìí kọ́ sọ wípé èmi ọlọ́run tí bá ṣe ni mo ṣe. Kò sẹ́ni tí ó bèèrè ọlọ́run nìkan ni. Ó kọ́ bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọ̀pọ̀ Yorùbá lára kábíyèsí. Wọ́n mọ̀ pé òun náà kàlù fáwọn bẹ́ẹ̀ ní kábíyèsí wà kábíyèsí. Kábíyèsí ọlọ́run nìkan ni. Láì ṣáájú àmà ìfàánú wà wọ́n ìṣàlàyé. Ìtọ́ bá ṣe kò sẹ́ni ló bèèrè. Àwọn nìkan ẹni tó lé sílé rẹ̀ tó bá ṣe. Àmọ́ ogun èèyàn bí tèmi bí tiẹ̀ tó jáde lára obìnrin. Tí bàbá kan sọ ọkọ lórí ìyá ẹ̀kọ́ tó bí ọ, tí kò ṣe fẹ́ tó bí ọ lè rò. Ó bí ọ lè rò. Torí lágbàdo agbára ọmọ bàbá máa gbọ̀n àwọn alágbára ọmọ bàbá wà lójú kan. Ìlọba mi fi gbé àwọn ètò kan kalẹ̀. Kọ́nà ìjọba náà fi tẹ̀lé àwọn ètò kan. A ní àwọn ọ̀nà ìgbàsẹ̀jọba lọ́nà ọ̀nà mẹ́ta ni ó pín sí. The legislative arm of government. Àwọn legislators, àwọn náà ní irú àwọn aṣòfin àgbà, aṣòfin tí òkè lábújá. Ìṣèjọba Nàìjíríà wà yí lápẹ̀jú rẹ̀ ní bàbá ń sọ fún wá ní ìyásọ ọ̀nà mẹ́ta wọn pèsè. Ó dáwọn náà fi lọ́wọ́ lẹ́rẹ̀ tó jà orílẹ̀-èdè gan olóhun tí ó fi lè lòdì sí. Wọ́n bí ó kẹ́lẹ̀. Ẹlẹ́kẹ̀ẹ́jì, the executive arm of government, ó ní kejì. Òsì gómìnà káyẹ́ bá ní tí gbogbo àwọn gómìnà náà sálà kiri. Gbogbo owó tí wọ́n ń kó EFCC wá wọ́n kí. Àjọ ọmọ ọ̀pọ̀lẹ̀ sáwọn lẹ́nu. Àwọn aláṣọ fún máa ń wá wọn náà kiri torí gbogbo owó tó kálukú ń bọ́rìn wọ́n ń lérò kiri. Ẹlẹ́kẹta wọ́n ní judiciary. Ẹlẹ́kẹta ní judiciary táwọn ìpọ̀ ẹ̀kọ́ lágbára ju gbogbo ẹ̀ lọ. Wọ́n ti sọ judiciary náà dọ̀lẹ́. Wọ́n kọ́ lé adẹ́tẹ̀ sí gbogbo ẹ̀rọ ní rárá. Wọ́n kọ́ lé àwọn adájọ́ gbogbo tẹ́lẹ̀. Adájọ́ ti di ẹni tí wọ́n wá ń mọ ibi tí àdúgbò wọn ń gbé wọ́n lé ọmọ bá wọn lẹ́yìn. Lára pé ẹgbẹ́jọ́ ẹjọ́ ìlú ẹwà fún mi. Ẹwà tètè dáa. Gbogbo wa á pàdé wájú ọlọ́run. Gbogbo ẹgbẹ́
ẹgbẹ́ ẹjọ́rú ẹ máa ń tún ní ẹ má jà gbogbo ọpàdé wájú ọlọ́run. Nítorí náà ibi ìjà sí ìdédúró lẹ́yìn ní pé ọlọ́run sọ bá màláíkà pé ẹgbẹ́ gba bá dámà gbogbo wọn tẹ̀lé bá bá dámà ṣètánì nìkan lójú wa ń bí ní ti gbé dáadáa ó sì pọ̀ jálẹ̀ ó lòun ní tẹ̀lé bá látàtàrà bẹ́ẹ̀ wá ká lọ́bá gẹ́ ìta pàtàkì náà wọ́n ti fi rí. Ó di ẹni tó ṣe náà lára ìtẹ́ ìjọba dáná. Ibi ilé áàkì fàdàgbà tafsiri ìrọ̀lẹ́ insha Allah lọ́la kátètè dé torí pé a ka ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ káà sọ nípa Supreme Council for Islamic Affairs ní 1973 tọ́jọ́dún àkọ́kọ́ tí wọ́n dálẹ̀. Subhanallahi wa bihamdihi subhanallahil azim. Subhanallah.